kíra fún màmá mi o. Òrìṣà bí ìyá o, kò sí láyé, ẹ bá mi kíra fún màmá mi o. Òrìṣà bí ìyá o, kò sí láyé. Ìjíǹjí láwùrọ̀ tán ni ó, ìpè Àbákẹ́ Àṣàbí ni mo kọ́ gbà. Wọ́n ní oge ayọ̀ bí wọ́n bá ń kí gbogbo abiyamọ lọ́gùnlọ́gùn o. Ó sì wá bá wa kí tàwa lọ́gbọ̀nlọ́gbọ̀n. Wọ́n ló ní ní ṣọjọ́ bí yeye tó bá wọn sáyé. Wọ́n ní wúrà iyebíye ni. Wọ́n ní she is priceless. Wọ́n ní she is a strong woman and a lover of God. Wọ́n ní she is an epitome of love and kindness. Wọ́n ní she is a pillar and a rock. Wọ́n ní she is worth more than rubies. Wọ́n ní she is a caring mother, so sacrificial, a great listener, advisor.